Ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá tuntun Ìmọ̀ Ìkọ̀kọ̀. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá tuntun Ìmọ̀ Ìkọ̀kọ̀ yìí? Ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ kọ́mẹ́ǹtì, kẹ́ dẹ̀ share, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ẹ̀yin tèmi, gẹ́gẹ́ bí ẹ mọ̀ bí a ti ṣe máa ń ṣe ní ìparí fídíò yìí, màá béèrè ìbéèrè méjì tó lágbára kan. Èèyàn 10 àkọ́kọ́ tó bá kọ́kọ́ gba ìbéèrè yìí á fi 10,000 naira ṣe ìfàjẹ tí a sì máa mú lọ sílé. Ẹ máa bá mi ká lọ. Yorùbá bọ̀ wọ́n ní kọ́ńbó lónìí mú àgbọ̀n ṣàlẹ̀ lónìí họ́wùhọ́wù, àìrìnjìnà láìrí àbùkẹ́ ọ̀kẹ́rẹ́, tàbárí jìnnà dáadáa a rí níbi tí wọ́n ti ń fi odó ìbílẹ̀ jẹ pizza. Ẹ̀yin tèmi, ní inú sinimá yìí oríṣiríṣi àràǹbarà ló ṣẹlẹ̀ nínú ẹ̀, oríṣiríṣi àkàndá ẹ̀dá ló wà nínú sinimá yìí. Ṣé nurse Caro ni àbí nurse Títí àbí àwọn nọ́ọ̀sì tó kù tí wọ́n ń ṣe oríṣiríṣi bó ṣe wù wọ́n? Nurse Caro ni eléyìí tó jẹ́ pé ó ní ìmọ̀ ìkọ̀kọ̀ lọ́pọ̀lọpọ̀, tó jẹ́ pé kò sí irú nǹkan tí kò kí ń rí. Tí òkú bá kú báyìí, á rí òjìji wọn tàbí kó rí spirit wọn kí wọ́n máa bá a sọ̀rọ̀. Ọ̀tọ̀ ni nurse Caro, ọ̀tọ̀ ni nurse Tiwa, ọ̀tọ̀ ni nurse Mo, kódà ọ̀tọ̀ ni nurse Khadija. Oríṣiríṣi ni gbogbo wọn. Ìkan wà tó jẹ́ pé kí òkú má tí kú ìṣe ló máa sunkún bí ọmọ tuntun. Ìkan wà tó jẹ́ wípé òun kò tiẹ̀ lè mọ nǹkan kan tó ṣẹlẹ̀, kò ní human feelings rárá, kò ní empathy, kódà kò ní sympathy. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ọ̀kan wà nínú àwọn nọ́ọ̀sì yìí tó jẹ́ wípé kò nígbàgbọ́ nínú gbogbo nǹkan pé à ń rí ẹ̀mí àbí èèyàn ń bá èèyàn sọ̀rọ̀ àbí èèyàn ń disappear. Ó máa ní ìwọ tó jẹ́ nurse, tó jẹ́ science student, báwo ni o ṣe máa nígbàgbọ́ nírú nǹkan yẹn? Ṣùgbọ́n nurse Caro ló máa ń rí gbogbo nǹkan báyìí. Kódà èyí tó ṣẹlẹ̀ tó jẹ́ àrágbá yamuyamu tó le jù nínú sinimá yìí, òun ni ti arábìnrin kan tó wà ní kómà. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Kí ló ṣẹlẹ̀? Báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́ fún arábìnrin tó wà ní kómà yìí? Nurse Mo kò nígbàgbọ́ pé arábìnrin yìí lè padà jí. Kódà nǹkan àṣé ọkọ arábìnrin yìí ó ṣe okùnfà bí arábìnrin yìí ṣe ní accident tí ó sì wà ní kómà. Ṣùgbọ́n spiriti arábìnrin yìí ó ń yọ sí nurse Caro tí ó sì ń ṣàlàyé fún un wípé kó má jẹ́ kí ọkọ òun fi omi àràmàǹdà kan pa òun lára mọ́, wípé tí kò bá fi omi yẹn pa òun lára mọ́, òun yóò jí sáyé. Òun nìkan ni ó ń gbọ́ gbogbo ohun tí arábìnrin yìí ń sọ. Ó sì ń sọ fún àwọn yòókù rẹ̀, ṣùgbọ́n wọn ò nígbàgbọ́ sí i, wọn ò bìlíìfù ẹ̀. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Nurse Caro ti fẹ́ di wèrè ọ̀sán gangan nítorí wípé tí ó bá ń bá àwọn ẹ̀mí burúkú yìí sọ̀rọ̀, kò sí anybody tí ó máa ń rí wọn àfi òun nìkan. Níbi tó lè dé, lẹ́yìn ìgbà tí wọn ò jẹ́ kí ọkọ arábìnrin yìí gbé omi wọlé láti fi pa lára mọ́, arákùnrin yìí wá ní pé òun fẹ́ kí wọ́n yọ life support kúrò lára ìyàwó òun kí ìyàwó òun lè kú. Ṣùgbọ́n ẹ̀mí ìyàwó rẹ̀ ń sọ fún nurse Caro wípé kó má jẹ́ kí wọ́n yọ life support nítorí wípé òun sì ń padà bọ̀ láyé. Ọ̀rọ̀ yìí mọ̀ le púpọ̀ débi wípé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nurse Mo tí kò nígbàgbọ́ nínú spiriti àbí ẹ̀mí àìrí, ńṣe ni ó fẹ́ lọ tọ́jú client kan lọ́jọ́ kan, ni ó bá gun orí ọ̀kadà, ló bá l'accident, ló bá bára rẹ̀ ní ayé míì tí ó jẹ́ ayé mìíràn. Níbẹ̀ ni ìrìn àjò náà bá tún tẹ̀síwájú. Ẹ̀yin tèmi, ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé ìlú tí nurse Mo já sí, kí ni orúkọ ìlú náà? Àti wípé
báwo ni Nosmo ṣe padà survive ẹ̀, ǹjẹ́ ó survive àbí kò survive? Ẹ tẹ̀ sí comment section ìdáhùn yín, níbí ni a ó tún máa rí mọ́ lọ́jọ́ tòní tó tún di nígbà kan náà tí a ó tún máa pàdé. Èmi ni tiyín ní tòótọ́ motivational speaker Ìsọ̀nù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.